Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Tuesday, May 19 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan ara yan Aries tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní ó ṣeé ṣe kí ọ̀rọ̀ kan fẹ́ ṣẹlẹ̀ nínú ilé yín tó lè fẹ́ rí bákan. Àwọn issue kan lè wáyé nínú ilé yín lọ́jọ́ tòní ó tó máa jẹ́ disturbing issue díẹ̀ tó jẹ́ issue tuntun tó ṣe pé ó máa wà strange bákan sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá yín láàárọ̀ kùtù tó ṣe pé issue yẹn lẹ́ẹ̀ máa fẹ́ mójútó lọ́jọ́ tòní tó ṣe pé afẹ́ stress yín díẹ̀ afẹ́ fún yín wàhálà díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer dáadáa, gbogbo nǹkan bí ogun ìkọ̀kọ̀ wàhálà ìdààmú kó má jẹ́ ti yín. Ẹ lè jí lówó ọjọ́ tòní gan tó ṣe pé àlá tẹ̀lé là ó ṣe ṣe kó jàlá tó máa lágbára díẹ̀. Ẹ ṣe prayer dáadáa, gbogbo nǹkan tó jọ mọ́ issue pátápátá kẹ́ má rí kí issue kankan má wáyé nínú ilé yín lọ́jọ́ tòní. Ẹ sì jìnnà sí àbáyàn ní fàǹfà ní inú ilé ní ọjọ́ tí tòní. Difficulty kan lè wáyé nínú ilé lọ́jọ́ tòní. Ọlọ́run bá fún yín ṣe ànírí lábúrò ànírí wàhálà ànímọ́ dààmú. Ẹ ṣe prayer dáadáa lówùrọ̀ ọjọ́ tòní bí a ti ṣe sọ. Yàtọ̀ sí eléyìí iṣẹ́ máa lọ dáadáa fẹ́yìn tẹ́ bá lọ síbi iṣẹ́. Relationship yín lè rí bákan torí nínú ilé yín yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin àti family lẹ máa ní issue yìí. Ó ṣeé ṣe kó jẹ́ pé family disturbance kan máa wáyé. Wọ́n lè fẹ́ di ẹrù lé yín lórí pé lágbájá ìwọ ló ní kíní. Ó lè jẹ́ pé bùkátà ńlá kan ló máa wà wájú yín tó ṣe pé ẹ fẹ́ gbọ́ lọ́jọ́ tòní tó jẹ́ ti màlẹ́bí tó ṣe pé a fẹ́ fún yín ní ìtìràkà díẹ̀, a fẹ́ fún yín stress díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer dáadáa, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ tòní adára sùnwọ̀n tẹ́ bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run bá tẹ́ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ dáadáa, kò ní sí issue. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí àwọn nǹkan tuntun wà tó ṣe pé ẹ máa fẹ́ máa mójútó nínú ilé yín ní ọjọ́ tòní. Láwọn nǹkan tó ṣe pé ẹ ti ráyè mójútó láti ọjọ́ mẹ́ta tó lè fẹ́ fún yín ní làágùn díẹ̀, tó lè fẹ́ fún yín stress díẹ̀. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpín alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ àánú ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ láwọn èèyàn àtàwọn èèyàn ó máa já gere dáadáa. Ó ṣeé ṣe kí ẹ pàdé ọ̀rẹ́ tuntun lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àtọ̀rẹ́ máa dàbí ìgbà pé ẹ ti ẹ̀ family ní bí ìgbà pé ti mọ́ra rí tipẹ́tipẹ́. Òun ni ó máa rí. Ìbáṣepọ̀ yín àti àwọn ẹ̀gbọ́n àtàbúrò náà ó máa lọ dáadáa. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ lè fi ọwọ́ ẹnu yẹn lè fi pàṣẹ ohun rere sínú ìgbésí ayé yín. Ẹ lè fi ọwọ́ ẹnu yẹn lè fi béèrè àǹfààní, ẹ lè fi béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní. Látàrí pé ọ̀rọ̀ tẹ́ bá sọ lílẹ̀ lọ́jọ́ tòní, ọ̀rọ̀ náà fìdí múlẹ̀ dáadáa. Àṣẹ báyìí máa wà lẹ́nu yín lọ́jọ́ tòní. Ẹ lè pàṣẹ nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ sínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ọ̀rọ̀ sísọ lẹ nílò lọ́jọ́ tòní o láti fi polówó ọjà, láti fi jíròrò nǹkan tẹ́ tí ń fẹ́ jíròrò pẹ̀lú yàn láti jọ́ mẹ́ta, láti fi pàṣẹ nǹkan rere sínú ayé yín. Ọ̀rọ̀ báyìí máa wà yín lọ́wọ́ ní gbogbo ọ̀nà lénìí. Ẹ wá pa secret yín mọ́ àwọn nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí, ẹ hide ẹ̀. Ẹ má sọ jáde, ẹ jìnnà sọ tí mímú pátápátá lọ́jọ́ tòní. Iṣẹ́ wa lọ dáadáa lénìí, relationship á lọ dáadáa. Ire owó náà máa wọlé fún yín lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ àánú, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́ pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí oore tuntun wọlé fún yín lọ́jọ́ tòní o. Oore tó ṣe pé ẹ ò tiẹ̀ rò kàn rárá ó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní látara àwọn akitiyan kan tẹ́ ti ṣe sẹ́yìn. Títẹpámọ́ṣẹ́ yín, nǹkan tẹ́ ń fojúsùn láti jẹ́ pé àkíní mo fẹ́ kó bọ́ sí, kíní mo fẹ́ kó wọ̀, kó ṣeé ṣe kó padà wọ́ọ̀kì fún yín lọ́jọ́ tòní o. Tó ṣe pé amúkínú ìdùn amúkára yín yá gágá. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rí ẹ lè kówó ra nǹkan lọ́jọ́ tòní. Ẹ lè kówó ra ilẹ̀, ẹ lè kówó kọ́ ilé, ẹ lè kówó ra mọ́tò, ẹ lè kówó ṣe nǹkan tuntun èyíkéyìí tẹ́ bá fẹ́ ṣe lọ́jọ́ tòní, kò sí wàhálà. Gbogbo ìtẹ́ bá dáwọ́lé pátá ló máa já ṣàṣeyọrí. Ẹ lè fi ní bẹ̀rẹ̀ business tuntun, ẹ lè fi investment tẹ́ bá ṣe lénìí á bíire lọ́jọ́ iwájú, á bí èrè rẹpẹtẹ lọ́jọ́ iwájú. Ẹ lè fi ní fúrúgbìn pẹ̀lú, kó sí wàhálà ara gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní. Ire ló máa padà já sí fún yín tó rọ́jọ́ oríire báyìí lọ́jọ́ tòní jẹ́. Owó máa wọlé fún yín, iṣẹ́ náà á lọ dáadáa, relationship yín náà á lọ bó ṣe yẹ kó lọ. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní gbà kíyèsára púpọ̀ o. Ẹ kíyèsára níbi iṣẹ́, ẹ má ní èèyàn kankan, ẹ má bẹ́nikẹ́ni ní ìṣù láyé iṣẹ́ yín lọ́jọ́ tòní kọ́ máa bínú yín. Ó ṣeé ṣe lóòrọ̀ kùtù ọjọ́ tòní kéèyàn fẹ́ ṣe nǹkan tó jọmọ́ aburú sọ́tá yín ní ibi iṣẹ́ tó ṣe pé ọwọ́kọ́wọ́ lè wáyé láti ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer dáadáa ní immediately tẹ́ bá jí, tẹ́ bá làlá kan tó rí bákan ẹ wulẹ̀ ṣe prayer dáadáa lé lórí àwọn àlá tẹ́ máa lá lásìkò yìí. Àlá bí iṣẹ́,
bí ọ̀tá ibi iṣẹ́ ló máa pọ̀ púpọ̀ nínú rẹ̀. Ó ṣeé ṣe kí iṣẹ́ náà fẹ́ fún yín wàhálà rẹpẹtẹ lọ́jọ́ tòní, kẹ́ ní nǹkan tó pọ̀ tẹ́ fẹ́ ṣe ní ibi iṣẹ́ lọ́jọ́ tòní tó ṣe pé orí yín báyìí á dìde, á dàbí ìgbà pé kí ló ń ṣẹlẹ̀, á dàbí ìgbà pé kí ló tún dé. Àsìkò yìí àsìkò tó ṣe pé ẹ ní láti nígbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ ní láti ní ìgboyà pé gbogbo nǹkan tó dàbí ìṣòro ibi iṣẹ́ pátá ẹ máa kojú rẹ̀, ẹ sì máa ṣẹ́gun rẹ̀ láṣẹ wọlẹ̀ láṣẹ Ọlọ́run Ọba. Àsìkò yìí àsìkò tẹ́ fẹ́ fi ní self improvement ni, ẹ fi ṣàríwòye sí nípa ìgbésí ayé yín, nípa bẹ́ẹ̀ fẹ́ ní dàgbàsókè, nípa kí lára yín fẹ́ fún nǹkan kíkan láti jẹ́ kí ayé yín ṣàtẹ̀ nítumọ̀ kó dára. Ní gbogbo ìfẹ́ tẹ́ bá máa fi hàn sí gbogbo èèyàn pátá, ẹ darí ẹ̀ sọ́dọ̀ ti yín, ẹ̀yin gangan fúnra yín ni kẹ́ nífẹ̀ẹ́ ara yín jù lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́ wá rí support àwọn kọ̀ọ̀kan lọ́jọ́ tòní torí relationship yín á lọ dáadáa, ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ lè rí bákan, ire owó náà sì lè rí bákan pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ rere báyìí ló jẹ́, ọjọ́ àánú ló jẹ́, ọjọ́ fọkànbalẹ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ feel alright, kí ẹ feel alive, kí ẹ láwọn nǹkan tó ṣe é pá tó fún yín ní òpù sí, tẹ́tí máa fún yín ní ìrètí pé ó dáa pé nǹkan máa tún lọ dáadáa. Gbogbo nǹkan tó dì sí yín lọ́kàn láti jọ́ mẹ́ta gbogbo ẹ máa clear, ẹ máa ní clarity of thought, ẹ máa ní clarity of mind lọ́jọ́ tòní tó ṣe é pé spirit yín máa wà very high, ẹ máa wà high in spirit. Àwọn ìbí gbàgbé kẹgbẹ́radì fáwọn nǹkan tuntun, àwọn nǹkan tuntun máa sọ sí yín lọ́kàn lásìkò yìí. Ó ṣeé ṣe kí èròǹgbà ọkàn máa sọ fún yín gbé lábájá báyìí ni kò ṣe lásìkò yìí, ìgbésẹ̀ báyìí ni kò gbé lásìkò yìí. Ẹ máa wà highly spiritual dáadáa lénìí, ẹ tẹ̀lé èròǹgbà tó ń sọ sí yín lọ́kàn yìí torí òun ló máa ràn yín lọ́wọ́. Gbogbo àlàkalẹ̀ tó ń fún yín báyìí ẹ tẹ̀lé torí á ràn yín lọ́wọ́ láwọn ọjọ́ tá à ń wò lọ́kàn yìí. Gbogbo ohun tí ẹ bá rò lọ́jọ́ tòní ẹ lè fi lọ́lẹ̀ láwọn ọjọ́ tá à ń wò yìí, bóyá bí ọ̀la àbọ̀túnla kẹ́ fi lọ́lẹ̀, bóyá business kan ni àbí nǹkan kíkan ni ẹ lè fi lọ́lẹ̀ ní bí ọ̀la àbọ̀túnla. Eré máa jẹ́ nǹkan tó ṣe é pé á ràn yín lọ́wọ́, business tẹ́ bá ṣe lásìkò yìí á gbòòrò. Àsìkò oríire lásìkò yìí jẹ́, àwọn nǹkan tuntun tó bá sọ sí yín lọ́kàn ẹjọ́ tiẹ̀ kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí ó ṣeé ṣe kí ẹ láàlá mọ́júmọ́, àlá náà lè jẹ́ àlá tó ń júwe ìgbésí ayé yín, tó ń ṣàlàyé pé lágbájá báyìí ni wàá ṣe rìn, báyìí ni wàá ṣe tọ̀ tí wàá fi gòkè àgbà. Ọkàn yín á balẹ̀, rí adé, ìfọkànbalẹ̀ adé láṣẹ Èdùmàrè. Iṣẹ́ á lọ dáadáa lénìí, relationship yín á lọ dáadáa, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ yín tó bá ṣe ń bi kẹ́ dákẹ́ rọ́rọ́ tàbí kẹ́ wà lẹ́yìn nìkan, ẹ fàkókò yẹn ṣe prayer torí mí nínú yín lè ní mood swing bákan lénìí tó ṣe yín bí ìgbà pé kẹ́kọ̀ọ́ tí ẹ̀ dá wà lọ́jọ́ tòní. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ẹ máa pàdé ọ̀rẹ́ tuntun tàbí kó ṣe é pé ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ yín á túbọ̀ wọnú ara sí dáadáa. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ìjíròrò wáyé dáadáa láàrin èèyàn àti èèyàn kan tó dàbí ọ̀rẹ́ lọ́jọ́ tòní. Ìjíròrò yẹn sì lè jẹ́ tó ṣe é pé ó máa bí ìdùnnú, á bí ayọ̀ fún yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń lò ràwọ̀ Virgo yìí, ẹ máa pàdé ọ̀rẹ́ tuntun lọ́jọ́ yìí. Ọ̀rẹ́ tuntun tẹ́ sì pàdé yìí ó ṣeé ṣe kí ó nírànlọ́wọ́ tàbí support tó máa ṣe fún yín ní àsìkò tí a wà yìí. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín náà ṣe ń bí kẹ́ báwọn èèyàn ṣe lọ́jọ́ tòní. Kò ní dàbí ìgbà pé kẹ́ dá wà rárá, bí kẹ́ connect pẹ̀lú àwọn èèyàn, bí kẹ́ báwọn èèyàn rojọ́, á dàbí ìgbà pé ẹ̀ ń feel bored lọ́jọ́ tòní ni. Ọjọ́ tòní dára kí ẹ fi báwọn èèyàn ṣe, ẹ lè pa àwọn èèyàn tó ṣe é pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbóhùn wọn, bóyá àwọn ọ̀rẹ́ àbáwọn alásùnmọ́ yín, ẹ lè pè wọ́n kẹjọ jíròrò lọ́jọ́ tòní. Ìjíròrò tẹ́ bá ṣe yìí á jẹ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní jẹ́ ń bẹ̀, tàbí kó ṣeé ṣe kí ó mú kí ìbáṣepọ̀ yín wọnú ara sí dáadáa, tàbí kó mú kí inú sí yín gan dùn pẹ̀lú. Ọjọ́ yìí kò sí wàhálà rárá. Níbi iṣẹ́ á lọ dáadáa, ẹ máa ráwọn colleague tá support yín dáadáa. Relationship ẹ̀yin àti olólùfẹ́ yín náà á dùn alárinrin. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o. Relationship ẹ̀yin àti olólùfẹ́ yín máa rí bákan. Èèyàn kan rèé tó ṣe é pẹ́jọ́ dà kọ́kọ́ pọ̀ tó ṣe é pé ìṣù lè wáyé láàrin yín lọ́jọ́ tí tòní o. Ọjọ́ tòní ò ṣọjọ́ tó ṣe é pẹ́ lè fi ní ẹ̀ ń pàdé olólùfẹ́ tuntun àbẹ́ ń welcome olólùfẹ́ tuntun. Ẹni tẹ́ bá pàdé lọ́jọ́ tòní, ẹni náà lè ròǹgbà bí, ó lè ròǹgbà kà lọ́kàn ni o. Ọjọ́ tòní gan iṣẹ́ yín lè rí bákan. Ó ṣeé ṣe kí iṣẹ́ yín rí bákan lásìkò yìí. Ó ṣeé ṣe kí nǹkan tó dàbí responsibility tó jọmọ́ titi ẹ̀yin àti èèyàn kan tẹ́jọ́ ṣe kankan papọ̀ kó fẹ́ wà lọ́rùn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní, tàbí responsibility family tàbí titi èèyàn tó jẹ́ olólùfẹ́ yín kó fẹ́ wà lọ́rùn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní. Òwúrọ̀ ìtẹ́ bá jí ó ṣeé ṣe kí ẹ jí pẹ̀lú ìfòyà látara bóyá ròyìn tẹ́ gbọ́ látọ̀dọ̀ olólùfẹ́ yín kan ni àbí ọ̀rẹ́ yín kan ni. A ní gbọ́ ìròyìn aburú, a sì ní gbọ́ ìròyìn ibi síra wa láṣẹ Ọlọ́run Ọba. Ẹni ìgbà kíyèsára dáadáa, ẹ ṣe prayer dáadáa lénìí, kẹ́ má gbúrò kèrè ìbànújẹ́ láṣẹ Ọlọ́run Ọba. Iṣẹ́ lè rí bákan lọ́jọ́ tòní látàrí pé stress ibi iṣẹ́ lè pọ̀, bẹ́ẹ̀ sì ni
relationship yín náà lè rí bákan torí stress lè pọ̀, ìlàkàkà lè pọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n gbogbo èyí tó bá ṣẹlẹ̀ pátápátá ó ṣeé ṣe kó jẹ́ pé títí ìrọ̀lẹ́ máṣálẹ́ gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀. wáìnì wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3:30 lọ́sàn-án sí aago 5:15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ ní ìrìn àjò kan tí ẹ fẹ́ rìn lásìkò yìí o. ìrìn àjò yìí sì máa jẹ́ ìrìn àjò tó ṣe é pé ó máa bíire. ọ̀pọ̀ yín máa travel lọ sí ibi tuntun lọ́jọ́ tòní tó ṣe é pé ibi tẹ fẹ́ travel lọ ó ṣeé ṣe kí ẹ ní àwọn àǹfààní kan àbí ìrìnjẹ kan tẹ máa jẹ́ ń bẹ̀. ọ̀pọ̀ yín sì rèé lọ́jọ́ tòní ìmọ̀ yín máa tún lè kan sí. ẹ máa tún láì díà nípa àwọn nǹkan tuntun tẹ tí ń fẹ́ mọ̀ láti bí ijọ́ mẹ́ta tẹ́lẹ̀ ó ṣeé ṣe kẹtún láì díà nípa ẹ̀kẹ́tún nímọ̀ sí nípa ẹ̀. ọjọ́ tòní free day ló jẹ́ fún yín o, ọjọ́ òmìnira ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé gbọ́dọ̀ jáde láti lọ wá oore ló jẹ́ fún yín, kì í ṣe ọjọ́ tó ṣe é pé gbọ́dọ̀ jókòó sójú kan. ẹ̀yin oníràwọ̀ Scorpio ẹ jáde lọ láti lọ wá oore, ẹ rìnrìn àjò lọ́jọ́ tòní. ọjọ́ tòní ẹ lè bá àwọn èèyàn wọ, ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé ẹ lè gba ìròyìn ayọ̀ kan látọ̀nà jíjìn, bóyá iṣẹ́ tuntun kan lẹ ti gbogbo kan ẹ̀ látọ̀nà jíjìn ni tó ṣeé ṣe kí iṣẹ́ tuntun náà wọlé fún yín lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ sì ni ẹ lè gbọ́ ìròyìn pé lágbájá nǹkan kan báyìí wà fún ẹbí ẹ̀bùn látọ̀nà jíjìn lọ́jọ́ tòní. orí ọ̀nà jíjìn lè wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. ẹ̀yin tẹ̀sí ń tajà náà ó ṣeé ṣe kí àwọn èèyàn wá látọ̀nà jíjìn láti wá bá yín dúnàádúrà lọ́jọ́ tòní. kò sí wàhálà rárá, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín lénìí, iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín lọ́jọ́ tòní. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 6:15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti àwọn tó súnmọ́ yín á wọnú ara dáadáa. ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí èèyàn kan tún tẹ́ ẹ ṣe pàdé kí ìbáṣepọ̀ yín kó wọnú ara, kẹ́ nífẹ̀ẹ́ ara yín, kẹ́ ní feelings fúnra yín lọ́jọ́ tòní. ọjọ́ ìjọjọ́ oríire fọ́pọ̀lọpọ̀ yín oníràwọ̀ Sagittarius tó ṣe é pé oore tẹ́ ẹ̀rọ kan, oore ìfà ó máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. àǹfààní tẹ́ ẹ̀rọ kan máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. oore tẹ́lómi ṣiṣẹ́ fún lè bọ́ sí yín lọ́wọ́, ó ṣeé ṣe kó jẹ́ pé ẹlòmíì lọ́ba fẹ́ gbẹ̀tọ́ kan fún lọ́jọ́ tòní tó máa fi wò pé lágbájá Sagittarius yìí gangan ni ká gbé fún. àǹfààní wà fún yín dáadáa lọ́jọ́ tòní. ìbáṣepọ̀ yín àti àwọn àna yín ó máa wọnú ara dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. bẹ́ẹ̀ lásìkò yìí pò padà lásìkò yìí jẹ́ àsìkò tẹ́lẹ̀ fi ronú jinlẹ̀ nípa kí ni nǹkan tuntun tẹ́ fẹ́ ṣe, ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà tí nǹkan á fi búrẹ́kẹ́, tí nǹkan á fi yàtọ̀ sí dáadáa. àsìkò yẹn lásìkò yìí jẹ́ o, ẹ fọkàn balẹ̀ dáadáa, ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ, ire owó máa wọlé lénìí, relationship yẹn á lọ dáadáa, iṣẹ́ náà sì máa lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní pẹ̀lú. rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 7 ní àṣálẹ́ sí aago 9:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ erùpẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ tó gbà kíyèsára ló jẹ́ o nínú relationship àti nínú family yín. àwọn kankan lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe é pé ó lè má múnú yín dùn rẹpẹtẹ, ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. ìlàkàkà díẹ̀ lè wáyé lórí ọ̀rọ̀ family lọ́jọ́ tòní o, stress díẹ̀ lè wáyé lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí lọ́jọ́ tòní, ó lè jẹ́ lórí ọmọ, ó lè jẹ́ lórí ilé, ó lè jẹ́ lórí ọkọ lọ́jọ́ tòní, ẹ kíyèsára púpọ̀, ó sì lè jẹ́ lórí aya. ẹ ṣe prayer gbogbo ìlàkàkà tó máa lágbára jẹ̀mí lọ, Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ ní ọjọ́ ti tòní, ọjọ́ ìjọyọ̀ tó ṣe é pé gbà kíyèsára. ẹ ṣe prayer dáadáa láàárọ̀ ìbí àti ṣe sọ ènìyàn ṣọjọ́ tó ṣe é pé lè filẹ̀ fẹ́ kówó lórí nǹkan kan tó jọmọ́ nǹkan ilé, ó bẹ́tà kí ẹ olè sùn di ọjọ́ mìíràn, ẹ má fi nira nǹkan tuntun sílé rárá, ó ṣeé ṣe kí làkàkà pọ̀ díẹ̀ lọ́jọ́ tòní. ànírí wàhálà ànírí dààmú, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. fẹ́yìn tẹ́ bá lọ síbi iṣẹ́ ẹ máa ráǹfààní jẹ níbi iṣẹ́, bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín níbi iṣẹ́ pẹ̀lú, ṣùgbọ́n nínú relationship yín ó lè rí bákan látàrí pé family issue lè wáyé. bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ inú ilé yín náà ó ṣeé ṣe kí àwọn gbọ́nmi sí omi òtó àbí àwọn nǹkan tó máa fún yín lákàkà bí àbí bùkátà kan àbí nǹkan tẹ́ ní láti fálẹ̀ mọ́ ní kíákíá táfẹ́ stress yín lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. ẹ ní ìgbàgbọ́ kí ẹ ní ìgboyà pé gbọ̀ǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ lénìí ẹ máa kojú rẹ̀ tí ó sì ní sí wàhálà, tí ò ní sí ìdààmú, ẹ máa ṣàṣeyọrí lórí nǹkan tẹ́ bá dáwọ́lé lọ́jọ́ tòní pẹ̀lú. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 9:15 ní àṣálẹ́ sí aago 11:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, ọjọ́ oríire sì ló jẹ́ pẹ̀lú, ọjọ́ ìjọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn iṣẹ́ tuntun máa wà fún yín tẹ́ fẹ́ mójútó, àwọn táàsì tuntun máa wà fún yín tẹ́ fẹ́ fálẹ̀ mọ́. a ṣe ń bí ìgbà pé kẹṣẹ àwọn àtúntò àbáwọn àtúnṣe kan nù gbèsè ayé yín lórí iṣẹ́ yín àti lórí ìkan kí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. ó dára kẹ́ ṣe nǹkan ní ṣísẹ̀ntẹ̀lé, ẹ má kùnrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo lénìí, ẹ má ṣe nǹkan ní wùrùwùrù lọ́jọ́ tòní kọ́ta yín má bàa kábàámọ̀, ẹ kíyèsára dáadáa.
ẹ ṣe prayer lórí gbogbo nǹkan kí nǹkan lọ́jọ́ tòní kí nǹkan náà lè lọ lẹ́sẹẹsẹ ẹ má yára pinnu ẹ má yára gbégbèsẹ̀ èní ọjọ́ tó gbàrò jinlẹ̀ lórí nǹkan kíkan tẹ bá ń ṣe ni kó má bàa sí mistake rárá lé lórí ọjọ́ ìyá wa lọ dáadáa tẹ bá ṣe fálẹ̀mọ́ṣẹ́ sílẹ̀ ṣe máa róye gbámú sí ẹ fálẹ̀mọ́ṣẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ yín sì rè tó dàbí ìgbà pa ìlera kan bá fẹ́ra ó ṣeé ṣe kí ẹ bẹ̀ sí feel alright kẹbẹ̀ sí fíìlì gbígbà pé nǹkan ì ti ń yàtọ̀ lọ́jọ́ ti tòní tó sì jẹ́ pé gbogbo àìlera tó ń ṣe yín pátápátá gbogbo ẹ máa padà kásẹ̀ ńlẹ̀ pátápátá ọjọ́ ìjọjọ́ tó ṣe é pé ẹ̀ tí wàá gbọ́dọ̀ ṣe wàhálà ju bó ṣe yẹ lọ torí ìlera ara yín o tí wàhálà bá pọ̀ jù ó lè tètè rẹ̀ yín lọ́jọ́ tòní fún ìdí èyí kẹfọgbọ́n ṣe kẹ báláǹsì ọ̀rọ̀ iṣẹ́ àtọ̀mọ́lera ara yín kó má bàa sí wàhálà kó má sí ìdààmú kíkan má dín kan lọ́wọ́ iṣẹ́ á lọ dáadáa relationship yín á lọ dáadáa ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kógún ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kógún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ omi tí kì í ro Pisces ta bí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ ọjọ́ tẹ máa rí dùnnú tẹ máa ráyọ̀ ni o ọjọ́ ìgbogbo nǹkan lọ dáadáa bó ṣe yẹ kó lọ àwọn èèyàn á gbá ti yín ẹ̀yin náà máa ṣàwọn kan dá tẹ́yìn lọ́rùn lọ́jọ́ tòní bí kẹ́ ṣe nǹkan dá fún yín pleasure ló máa rí lọ́jọ́ tòní oore ìdùnnú oore tuntun ó lè wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tí inú yín á dùn táyọ̀ yín á kún ọjọ́ yìí kò sí wà lọ́ràrá iṣẹ́ á lọ dáadáa lé ní relationship yín náà lọ dáadáa ire owó náà máa wọlé fún yín ní ọjọ́ tòní tẹ́ bá ṣe falẹ̀ mọ́ṣẹ́ sí náà ní ire á ṣe wọlé fún yín sí gbogbo tálẹ́ǹtì èyí tó ṣe ń pé ẹni pátápátá ẹ lò láàyè iṣẹ́ ẹ lò níbikíbi lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín náà sì tún lè gbọ́ròyìn tá mú kí inú yín dùn tá sì mú káyọ̀ yín kún lọ́jọ́ tòní kò ní sí wàhálà kò ní sí ìdààmú rárá gbogbo ọ̀gá lọ lẹ́sẹẹsẹ bó ṣe yẹ kó lọ ẹ máa wà highly creativity yín sì máa ràn yín lọ́wọ́ tẹ bá mú lò dáadáa orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kógún ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kógún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ̀ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897163